Hi everyone, welcome to my channel. Ẹjọ́ kí náà ń pè ní orò? Nǹkan tó ń pè ní orò, orò ìbínibí ìṣẹ̀ǹbáyé náà ń pè ní orò. Wọ́n ní orò orí ènìyàn, nǹkan torí èèyàn bá ti yàn náà ń pè lórò. Àwọn pásọ̀ tẹ́ ń wò yẹn orò orí wọn náà ń ṣe o. Nǹkan torí yàn náà ń pè lórò. Àwọn kan wá ní tó bá ti ní orò báyìí wọ́n á ti ní nǹkan burúkú, nǹkan kì í ṣe nǹkan burúkú lórò o. Pásọ̀ tẹ́ ń wò yẹn orò tọ́lọ́hún, orò tí wọn náà ń ṣe. Ẹni tó ń bọ mọlẹ̀ Ọ̀ṣun ni mò ń bọ, Ọ̀ṣà ní, Ọ̀gbẹ̀sẹ̀ ní, Ọbànìfọ̀n, òrìṣà ni mò ń bọ. Orò orí wọn tọ́lọ́hún yàn fún wọn látọ̀ iṣẹ́ òun náà ń pè lórò. Iṣẹ́ ẹni lórò ẹni. Bí ó ṣe yé mi sí ní ìjìnlẹ̀ Yorùbá, iṣẹ́ téèyàn bá ti yàn láàyò ń lórò ènìyàn. Wọ́n kàn ń sọ pé bóyá orò ilé wa, kíní kan ilé wa, ṣèbí iṣẹ́ nǹkan tán yàn láàyò nílé wa nìyẹn. Ààyò, òun ìtumọ̀ orò ní ààyò, nǹkan téèyàn yàn láàyò tó ń ṣe. Nígbà míì ẹlòmíì wá nígbà, wọ́n lè pé bóyá àbá máa ṣe kápẹ́ńtà o, bóyá àbá ṣe fọ́níṣọ̀ o, bóyá àbá ṣe kinní kan o. Tọ́lọ́run bá ní télọ̀ ní orò tọ́lọ́run yàn fún látọ̀run wá nìyẹn. Orò iṣẹ́ ẹni lórò ẹni. Ẹ ṣeun. Ṣùgbọ́n a máa ní àwa Yorùbá ní àwọn ibì kan tó bá ń ṣe orò wọn lọ́wọ́, wọ́n máa ń ṣe ìséde wọn ní wọ́n ní kẹ́ni kankan máa jáde. Tó dẹ̀ ń jẹ́ kó jẹ́ pé nǹkan táwọn ẹlẹ́sìn míì fi máa ń sọ pé káwọn ọmọ wọn máa lọ sí ẹ̀sìn ìbílẹ̀ nìyẹn. Ǹjẹ́ ẹ lè sọ fún wa ìdí tí àwọn orò kan ti máa ń ṣẹlẹ̀ táwọn ẹni jáde? Àwọn bàbá wa máa ń pòwe kan látijọ́. Wọ́n ṣe òwe yẹn ṣe ń wà báyìí. Wọ́n á ní ìdálù, wọ́n á ní ìṣèlú. Ṣé ẹ gbọ́ mi? Gbàtẹ́ débí lẹ́ẹ̀kan mo ní kẹ́ jẹ́ kí n pe bàbá tó bí mi lọ́mọ pé mi ò lè dá nìkan dúró síbi. Gbà tó jẹ́ pé orò ilé wa lélẹ̀, iṣẹ́ tí bàbá wa yàn láàyò ni iṣẹ́ Ifá. Mi ò dẹ̀ lè dédé bẹ́ẹ̀ yẹn kẹ́ ní ẹ fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi. Kán dẹ̀ wà around kí ni mò ń dá nìkan ṣe nǹkan kan bì. Ṣé ẹ gbọ́ mi bẹ́ẹ̀ yẹn? Tó bá wá padà gbọ́, ṣé náà ò ní bí wọn? Àbí? Ibo ni màá ní mo fi wọ́n sí ìgbà tí mò ń dá nìkan ṣe gbogbo nǹkan wọn. Ṣé ẹ gbọ́ mi? Nǹkan tá fi ń bọ Fá tiwa, ewúrẹ́, ẹlẹ́dẹ̀, àwọn ẹranko tó ń ṣàárìn lórí ilẹ̀ tó ń ṣèyàn, àfihàn bọ́. Nígbà míì láyé àtijọ́ wọ́n ní wọ́n pe àwọn kan ló lu ọ̀. Nígbà táyé ṣì dúdú nìyẹn. Ṣàṣà ìlú náà ti ṣe yẹn sẹ́yìn. Ṣé ẹ gbọ́ mi? Nígbà tó bá ní ìséde, tó bá ní wọ́n ń ṣorò wọ́n ń séde. Ṣàṣà orò náà ń ṣe nílẹ̀ Yorùbá tó ń séde ọ̀sán. Orò tó bá ti ń séde, òru náà máa ń ṣe tó wọ́pọ̀. Ìtumọ̀ ńbẹ̀ ni pé bóyá ó ní nǹkan kan. Ṣé ẹ mọ̀ pé iṣẹ́ yín báyìí mi ò mọ̀? Tó bá di pé mo wá sáìn lọ́wọ́ yín, ẹ máa fi iṣẹ́ yẹn jẹ́ kó yé bẹ̀yẹn yé mi. Ṣùgbọ́n tí mi ò bá wá sáìn lọ́wọ́ yín, ẹ̀ ń lé mi sẹ́yìn. Tí n bá fẹjú wo nǹkan tẹ́ ń ṣe yẹn, ó lè di wàhálà láàrin mi pẹ̀lú yín. Gbogbo agbára tẹ́ ní, ẹ lè fi bá mi jà. Ṣé ẹ ti gbọ́ mi? Ìtumọ̀ nìyẹn tán fi sọ pé àfẹ́ kó gbèrè wọ bí o. Ẹni tí ò mọ̀ nípa kinní, àfẹ́ kó rí, wọ́n á séde. Àwọn tó bá ti mọ̀ nípa kinní yẹn jẹ́jẹ́ láwà ń bẹ̀. Èmi náà, orò tí bàbá tèmi náà tí bá dẹ̀ ti ń ṣe, tí mi ò bá fẹ́ kán wá, á ní nǹkan kan tí màá sọ, wọn kì í wò ó. Nǹkan tí mo ní ẹ̀ kì í wò yẹn, ṣé wàá wá fagídí wò ó? Mo lè má lóògùn, mo lè má lẹ́ẹ̀nì tí bá ní káwọn ọmọ mi máa jálè ńlẹ̀ kánná, kán máa yaṣọ ẹ̀. Tó bá di ọ̀rọ̀ ìjọba wá ní kí ló wá lọ. Ṣé wọ́n sọ fún ẹ pé wọn kì í wò ó? Kí ló lọ wò ó ń bẹ̀?
ṣe ń gbọ́ mi bẹ́ẹ̀ yẹn so ìtumọ̀ kálukú ló orò ilé ẹ̀ kálukú ló ń gbé nígbè pé kíní mi ní mi fẹ́ kán bàjẹ́ mọ́ mi lọ́wọ́ ìtumọ̀ nìyẹn.